Autobola, trouble dey sleep, yanga dey wake am. Ṣó mọ̀ pé ẹ̀yin tẹ́ bá mojú ẹ̀ sọ fún ọ. Kò sẹ́nibọ̀dì tó bá yí ẹ jẹ́ kó lọ́wọ́ one chance lọ́wọ́ Wasiu. Na una one date eléré. Na una tẹ́ bá ti rí celebrity báyìí, gbogbo yín máa domi ni. Tó o dẹ̀ wọ́n one chance nìyẹn, wọ́n ti fi kọ́ màmá rẹ̀ gbé ẹ, wọ́n ti fi gbé ẹ nìyẹn. Wọ́n ti sọ fún ẹ, ó ti expose a lot of things àtàjálẹ̀ àti gbogbo ẹ̀ without evidence. Wọ́n ti sọ fún ẹ pé kó move on. For the longest time we thought you are moving on until tó dé Naija. Tá a rí pé ṣé wọ́n sì fún. Tó bá gbogbo ará ilé jà, tó bá gbogbo èèyàn. Níbi tó tún bá yàn yàdé, ó tún bá driver àwọn ọmọ Ìgbò tó bá jà. Ìyẹn jẹ́ pẹ̀lú ẹrù pẹ̀lú ọmọ sórí bridge. Autobola, you are problematic. Ọkùnrin tó bá máa gbé ẹ sílé, wàá fòrò ẹ̀mí ọkùnrin òní. So that is that concerning that. Okay, gbogbo yẹn ti ṣẹlẹ̀, ó ti lọ. Leave Wasiu alone. I saw you posting some pictures of Wasiu. Some pictures of Wasiu. I don't even know how to say it. 13 gbọ́wọ́ lọ́wọ́ ara yín, tó ń gbọ́wọ́ lọ́wọ́ Ashiru, tó ń ju bail ìṣèlérí. That's that for that. You don't have to be posting things like that anymore. You don't even have self-respect for yourself. You are still like, that is how it feels. You are not going to move on if you don't delete all those photos from your life and never go back to it again. You are looking like a stalking ex. Autobola, what money ni mo máa yá ẹ o? Because this man has clearly stated that he has never seen you before, never know you. And yẹn kì í ṣe pé ó sọ literally, ó mean ẹ pé ẹ lè jọ ṣe mọ́ táyé máa fi parẹ́. That means pé there's nothing you can offer him. And if the man has come to an interview publicly in front of the whole world to utter something like that, you yourself should at least respect yourself and never do anything. Never do anything that will bring the two of you together anymore. But trouble they sleep, and God they wake up. About le ṣe máa ń sọ. But ìwọ jẹ́ èèyàn kan tó jẹ́ pé mi ò mọ̀ nǹkan tó ń wá. Mi ò mọ̀ nǹkan tó sọnù lọ́wọ́ ẹ̀. Any AK market day báyìí, you'll be dreaming about Wasiu. Mo dẹ̀ ń sọ kíní kan káàtẹ̀ wo physically náà. Báwo ni ta ló máa wà lókè, ta ló máa wà nísàlẹ̀? Ó fẹ́ dẹ́rù pa bàbá ni. Ọjọ́ kìíní àná ni plane fẹ́ mórí ẹ̀ kúrò. Nísìnyí báyìí kó wá kó tẹ̀sán kó fẹ́ ráìdì ẹ̀. Autobola, bó ṣe wà yẹn ò lè less than 500 kg of chicken. Bó ṣe máa rí nìyẹn. Tó bá gbé ẹ sórí weight ẹ máa já ni. Mi ò body shame ẹ o. But the way your body is built, adẹ̀rì wíwá sí sọ̀rọ̀ báyìí ni. Mélòó ni gbogbo ẹ̀mí bàbá èèyàn tó ti wọ 70? Kò lè fẹ́ because ìgbádùn ọkọ àti ìyàwó lórí bed, Ọlọ́run ló mọ bó ṣe máa rí. Bóyá wọ́n máa gbé àwọn doctors síbẹ̀ tó máa gbókó sínú òbò ni because tí bàbá bá fólé ẹ̀, ó máa dàbí pé tó bá jump lórí fóòmù ni. Ìwọ kan fún ara ẹ gan king size bed ni ẹ́. Ṣé lẹ́lẹ́ máa sùn sí ni àbí lẹ́lẹ́ náà máa gbé fóòmù sí? So this physically gone, you are not compatible. Financially, you are not compatible. Wasiu likes women that are made, don't need something going on for them. He just don't pick any woman. There is a time to just pé you fall into that category. But tó bá fọpọ, ìgbà tó fọpọlọ ṣe, kí ló ṣẹlẹ̀? Everything ibi tó gbà wá ló gbà lọ. Ìgbà yẹn nìyẹn. But lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí bó ṣe wà yìí. Gbogbo àjọ mọ̀ pé kò sí kọ́bọ̀ òní ṣíṣì you no get. So of course, financially you are not his type, right? Moving on. Spiritually, odidi mayegun ni. Spiritually, ìwọ dẹ̀ ó gba Jésù sódì ni. O tún kì í ṣe type ẹ̀. Ìmọ́lẹ̀ àtòkùnkùn kì í jọ ṣe.
morally náà Autobola mi ò ṣe mo kàn fún ẹ láwọn similarities àti differences tá a fi mọ̀ pé kínní ẹ jẹ́ atú yìgì eléyìí kò ṣeé so mọ́ ẹ jẹ́ atú morally náà Autobola onígbóná ara ìwọ tó yẹ pé ìgbóná ara jẹ́ kí ọmọ sá kúrò lọ́dọ̀ ẹ̀ ìgbóná ara ẹ̀ ti pọ̀ jù bó ṣe máa tó bá ń sọ̀rọ̀ sí wọn ẹ̀ pé òun já tó ti gẹ̀tì sí number 1 o ò mọ̀rọ̀ sọ number 2 everything is like kókókókókó lọ́dọ̀ ẹ̀ kọ́nítì ayé ti ń ṣe ẹ́ wọ́n ti rányàn sí ẹ wọ́n lọ wìlé ẹ Wasiu tẹ̀lé ẹ débi tó ti fẹ́ lọ ṣiṣẹ́ agbálẹ̀ just imagine ó fẹ́ lọ ṣiṣẹ́ agbálẹ̀ Wasiu tẹ̀lé ẹ débẹ̀ pé kọ́ má tó fún ẹ níṣẹ́ agbálẹ̀ so to get and say so morally no mọ̀rọ̀ sọ that is it another lead tí mi ò mọ bí tí wọ́n classify sí ó ti sọ àsọdànù ọ̀rọ̀ sí odidi ọmọkùnrin yẹn so you should understand by now wípé kò sí nǹkan kan ó ti purọ́ ọmọ kó lájàálẹ̀ máa sọ pé ó purọ́ ọmọ because kò sí evidence nǹkan tó bá dẹ̀ ti sí evidence bó ṣe wà yẹn irọ́ ni o lè fojú ẹ̀ rí o bọ́ tèmi ò bá ti fojú tèmi rí my sister torí àti rí ya kan lórí social media tó jẹ́ pé múlẹ̀ ni tó jẹ́ pé irọ́ ló fi create page irọ́ ló fi gbélé ayé ẹ̀ dúró so we are not going to believe anything we cannot see all of a sudden lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ mo rí ẹ tó tún post fídíò kìíní tó ń bèèrè lọ́wọ́ Wasiu pé Wasiu o ibo lèèyàn báyìí wá o you know tó lọ ń fíràn I mean if the life is actually good for you you don't have to be dragging you've said your mind you've said your truth you have to understand you are supposed to move on by now okay guys sọ pé tí Wasiu ṣẹlẹ̀ ṣé kò wá sí ọkùnrin kankan ní ayé tó wù ní because I don't understand because honestly speaking ṣé kò sí ọkùnrin kankan ní ayé tó wù pé tẹ́lẹ̀ yóò bá jáya ẹni ájálẹ ẹni that is it you have to learn to let this man go he doesn't want you that cannot change ìwọ tó jẹ́ pé number 2 you are struggling to pay your house rent you are struggling for flight ticket you just dey struggle I don't hate you but it's the truth posting Wasiu is still looking as if ẹni pé you don't want him to go o ti ṣe débi ẹ̀tẹ́ o ti ṣe there was a time we thought you have healed you don't move on you are doing different show but Auto change heal and how do you want to move on and which example are you setting for your daughter another thing to me set an example for your child tọmọ yẹn máa fi mọ̀ pé okay tó bá jẹ́ pé the time you used to focus on gbogbo nǹkan tí Wasiu gbà lọ́wọ́ ẹ̀ àbí tí gbogbo wọn gbà lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ pé that time you are using it to build yourself belong gbogbo ẹ̀ ò ní lọ lọ́jọ́ tèmi náà bọ́ bẹ́ẹ̀ ṣe wà yẹn especially ẹ̀yin ọmọ ojú ọ̀rọ̀ lárí mo máa sọ kíní kan pé àwọn tí ò lówó tẹ́ bá fún wọn lówó wọ́n máa waste ẹ̀ o ti ṣọmọ ọ̀dọ́ ọlọ́kà o ti kò síṣẹ́ tó o ti ṣe owó ibi tó o ti ń bọ̀ bówó ṣe dọ́wọ́ ẹ̀ báyìí ó fẹ́ lọ ṣe kíni ó fẹ́ lọ mọ àwọn èèyàn wọ́n dẹ̀ fi gbòòrò ayé hàn ẹ́ it's your fault it's nobody's fault wọ́n gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n gbalé lọ́wọ́ ẹ̀ wọ́n gba document wọ́n gba owó wọ́n gba gbogbo ẹ̀ it's a game sórí ní game ilé ayé èèyàn wọ́n ní ẹja lẹja ń jẹ sanra èèyàn làwọn èèyàn ń jẹ tọ́n bá tiẹ̀ jẹ́ báwo láyé tí wọ́n ṣe fẹ́ dà tọ́n bá tiẹ̀ jẹ́ báwo láyé tí wọ́n báwo ló ṣe fẹ́ dà. You mentioned a lot of names, you posted a lot of people's pictures and everything, but they never forced you now. You could have just said, no, I don't have this, I'm not going to do this, I'm not going to give you this, and you could have just moved on. But you sat there, you were doing like Mother Christmas. Gbogbo nǹkan ẹ̀ tó yẹ kó save torí ọjọ́ alẹ́, ó ń pín kiri, ayé ò fẹ́ ní fọ́rọ̀ àforí ẹni. Ta ló wá máa rí fà tí ò ní bùsùn ilé ọkọ ló wà tó ń lé àwọn ọmọ eléré tó ń lé àwọn ọmọ gáràjì na only you náà ló mọ ọmọ eléré tó ń recycle ẹ̀ láàrin ara wọn tó tún mọ gbogbo àwọn ọmọ gáràjì
ṣóbìnrin gidi nìyẹn ni ó dẹ̀ wá lé ọkọ. So most of these things is your fault. Àìgbọ́n ni àìgbọ́n dẹ̀ nìyẹn. Ọlọ́run má yẹ kó pẹ́ kó tó yéèyàn. Wọ́n ti ṣe fún kíní yẹn fún ẹ, wọ́n ti ṣe kíní yẹn fún ẹ. Move on. Because think about it. I don't know why you are sick. There was a time gan níbi tó wà ṣe kíní dé tó bẹ̀rẹ̀ sí ń post Dangote. Ibẹ̀ yẹn kò tiẹ̀ wọ ibẹ̀ yẹn ò fẹ́ gbà bí kankan yé mi. Tó sọ pé tó bẹ̀rẹ̀ sí ń dress bí Hausa. Tó bí Hausa ló dress bí ẹ àbí India because I don't understand. Tó bẹ̀rẹ̀ sí ń post Dangote. Tó sọ pé òun jà fún Dangote. Ọjọ́ tí trailer Dangote pààyàn. Ó sọ pé wọ́n set ẹ̀ off. Oh no. You've gone through so many mental cycle nílé ayé yìí Ọlọ́run Autobola. Ọjọ́ tí trailer Dangote tó pààyàn, ó nítorí pé ó bẹ̀rẹ̀ sí ń praise Dangote ni wọ́n ṣe lọ fi trailer yẹn set ẹ̀ up. Na so I dey look pé ìwọ Ọlọ́run, how delusional can somebody be to the point that you think you are in a relationship with Dangote? Like, I know, mo mọ̀ pé in our mind there are so many things going on, but how can you ti ẹ̀ rí ojú ẹgbẹ́ ẹ mú? Ó lọ́nà ga, the richest man in Africa. Wọ́n dẹ̀ sọ kíní kan fún ẹgbà yẹn, ṣogẹ́tì sí wọ́n sọ pé bóyá àwọn ọmọ yahoo boys yẹn ṣe máa àwọn ọmọ yahoo boys tó máa ń pretend bíi pé àwọn ni Obama, àwọn ni PDD, àwọn ni kíní tó máa wá sínú inbox ẹ̀ tó máa sọ pé bí àwọn yahoo boys yẹn ló wá sínú inbox ẹ̀ tó pretend bíi pé Dangote ni wọ́n. Tí wọ́n náà rò pé o ti jẹ lọ́ọ̀kì Dangote because mo wò pé bó ṣe rí báńkù àbáńkù yẹn wọ́n lọ fi ẹ̀pọ̀ fúláwà ni kí ni Dangote ní ìdí ẹ̀ fún. Èbó níyàwó méjì tó ti bímọ dáadáa. Tó bá tiẹ̀ máa fẹ́yàn ṣe wọ́n máa fẹ́ ọmọ jòjòló, ọmọ tuntun tó sì fresh dáadáa. Ṣé ìwọ tó fẹ́ lọ máa fi ẹ̀pọ̀ fúláwà mi dán torí I don't understand. And there's something on this social media like it's a pandemic o. Ṣé rántí àǹtí orí ògbádé náà the last time àǹtí mi ìbúyín o àlàyé ọ̀rọ̀ ni. The last time tọ́wọ́n tí fi jo lórí tó ti lọ́ ń wọ́ funfun. Autobola náà nìyẹn kò tí ì rí Dangote rí sójú ó dẹ̀ ti change surname mú ẹ. Ọlọ́run ṣàánú mi. Ẹjọ́ ṣé nǹkan tí fracas máa ń sọ̀yàn dání on the long run. Tí gbogbo èèyàn kàn ṣe bí wé. Táǹtì ti lọ́ ń wọ́ funfun tí gbogbo wọn ti ń ṣe olórí lẹ́yìn tí wọ́n tiẹ̀ tí ìdẹnu ìfẹ́ kan. Àfìgbà Autobola yí gbogbo ẹ̀ náà mọ́ wa lọ́wọ́. Autobola tó sọ pé ṣèbí Dangote rí bóun ṣe ń jà fún kò dẹ̀ sọ anything. Ọlọ́ ẹ ti ṣí èrè lórí social media ẹ̀yin lẹ máa pa wá sórí social media. Mo ní ṣó o ní phone number Dangote ṣó o bá sọ̀rọ̀ rí ni. Tí Dangote bá mọ̀ pé òun nídìí ó ní private jet á kàn fly ẹ̀ directly. Ìwọ fúnra rẹ ló lọ́wọ́ owó ra ticket torí pé ó fẹ́ lọ pàdé Dangote ní Nàìjíríà. Dangote disappoint you. Ṣó ti rí pé àìmá move on ni. If you have moved on tó ti gbájúmọ́ iṣẹ́ ẹ̀ Ọlọ́run ti lè fàlùbáríkà sí by now náà kò sí nǹkan tó lọ́wọ́ bá ò lè ṣe náà. But you are looking for one rich person, another rich person ó dẹ̀ wá jọra ẹ lójú bó ṣe wà. From one rich person to another rich person, that is what you are looking for. Looking for rich men. You don't develop yourself. You don't do anything for yourself. You thought there's a rich man that is going to marry you. Autobola should get beauty queen. I don't understand. At the end of the day, Dangote is Kolobo. If you marry Dangote, Elon Musk in my bed. Ní gbogbo gbà yẹn gbogbo adé sọ. Ọmọdé wọ́n gbé sórí tissue paper ní má fò. Àwọn yahoo boys ló lọ ń play games pẹ̀lú ẹnu inbox tó rò pé ó ti fẹ́ Dangote. Ọ̀sán kan orúkọ ló tún change DPS sí Dangote. Ọjọ́ kan náà lòun fún ara ẹ̀ náà ló tún yọ dànù tó delete gbogbo Ọlọ́run jọ ṣàánú wa no fracas. Ọ̀rọ̀ tí nǹkan tó kọ́ máa dálẹ̀ àbí ọ̀rọ̀ tó kó máa dálẹ̀ agbára okòògùn ò lè ka. Because I cannot even imagine. I'm just telling you, Autobola, move on. Don't center your life around men. That is the problem you have. Center your life around torí ibi tó délé nítorí pé you center your life around men. No. Center your life around your work, your craft.
má máa gbé ọkùnrin ibi tó ti ń ju béèlì sí ọkùnrin, má máa gbé sórí social media, kò make sense. Tó bá tẹ̀ ẹ́ pọ̀ ọkùnrin tó ń fẹ́ ẹ báyà gbọ́, ọkùnrin tó ti embarrass ẹ publicly, ó sì ní fọ́tò ẹ̀. Ṣé Wasiu ní fọ́tò ẹ̀ ni? Ó máa dúró obìnrin tí Wasiu ti pàdé lẹ́yìn ẹ̀ ni. Ṣé ó ní fọ́tò ẹ̀? Kí ló wá ń fi fọ́tò Wasiu ṣe? Òfin remember old times, àbí? O ò ní move on if you keep behaving like that. I'm just telling you ni o pé gbogbo eléyìí tó tún lọ ń drag Wasiu nsìn. You ṣáà mọ nǹkan tó ń get yourself into. Nobody is dragging you now. You won't drag Wasiu. Tó ń béèrè pé èèyàn kan ibo ló wà. Ọmọ kan ibo ló wà. Autobola wà òkè. Owó tí mo ní mọ̀ yẹ.